Pẹ̀lú bí olùdíje fún ipò gómìnà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe ti jáde ní ẹgbẹ́ òṣèlú Accord Party ti ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí, níṣe ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ìní afẹ́fojú lámẹ̀ẹ́tọ́ wò èyí tí ó ṣeé ṣe kí àjọ elétò òdìbò orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Independent National Electoral Commission INEC kí wọ́n fòǹtẹ̀ lù gẹ́gẹ́ bí ojúlówó olùdíje ẹgbẹ́ òṣèlú Accord Party tó sì jẹ́ wípé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó má jẹ́ wípé ẹni tí yóò jẹ́ olùdíje fún ipò Accord Party ó ní olóyè Ọlákúnlé Búsàárì, ẹni tí ìnagijẹ ń jẹ́ gúdúgúdú nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti kéde ẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú Accord Party. Ẹ rántí wípé ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó di olókìkí nípasẹ̀ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ní tí ó jẹ́ olùdásílẹ̀ rédíò Àgídìgbò FM ti ìlú Ìbàdàn, Alhaji Oríyọmí Abdulrahman Hamzat, nítorí pé ní kété tí Oríyọmí Hamzat tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀yọ́, inú òkìkí ẹgbẹ́ náà ló bẹ̀rẹ̀ sí ní máa tàn. Ẹ má gbàgbé wípé Oríyọmí Hamzat ó jẹ́ ẹni tó gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára tí ọ̀pọ̀ èèyàn sì fẹ́ nítorí pé yàtọ̀ sí pé ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò, ó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó máa ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Eléyìí ló sì jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kan fẹ́rẹ̀ láti ìgbà tí Oríyọmí Hamzat tó ti wá fìfẹ́ hàn sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party. Níṣe ni ẹgbẹ́ òṣèlú náà inú ti bẹ̀rẹ̀ sí ní máa gòkè o táwọn èèyàn ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún, tí Oríyọmí Hamzat tó sì ní èròǹgbà wípé òun yóò di ààrẹ, àwọn yóò di gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tí ó ń bọ̀. Ṣá o, ní àsìkò ètò ìdìbò abẹ́lé tí wọn yóò ti yan ẹgbẹ́ òṣèlú Accord, ìrọ̀rọ̀ máa di woro sí woro nítorí pé olùdíje méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló jáde. Bí àwọn apá kan bá ṣe fa Oríyọmí Hamzat sílẹ̀ tí wọ́n ní kò ní alátakò, ìyẹn pé consensus wọn nìkan náà dáfà, ìní àwọn igun kejì máa fa Ọlákúnlé Búsàárì sílẹ̀. Wọ́n ní Búsàárì ó na Oríyọmí Hamzat pẹ̀lú ìbò 29,000 votes. Wọ́n ní ìbò 18,000 votes lóríyọmí ní. Bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe ipò kẹta òun ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Alhaji Abdulfatai Owóṣeni. Ṣá o, pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú Accord agbẹnusọ wọn àti alága wọn bó ṣe ti fi ọ̀rọ̀ síta wípé Oríyọmí Hamzat olùdíje àwọn, ṣùgbọ́n ewu wà lóko ló ń gẹ́ fúnra ewu ni, nítorí pé níbi ètò ìdìbò abẹ́lé tí wọ́n ti fa Ọlákúnlé Búsàárì gúdúgúdú sílẹ̀ pé òun ni ojúlówó olùdíje, ewu tó wà níbẹ̀ ni pé àwọn òṣìṣẹ́ àjọ INEC ibẹ̀ ni wọ́n máa wà, ibẹ̀ náà ti ṣe àmójútó, ibi tájọ INEC bá ṣe ṣàmójútó òun ni òfin gbà wípé òun ni olùdíje. Bẹ́ẹ̀ ló jẹ́ pé akọ̀wé ẹgbẹ́ òṣèlú Accord Party ìyẹn Adébùkọ́lá Àjájà òun náà tún wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ ló jẹ́ pé akọ̀wé ni yóò buwọ́lu fọ́ọ̀mù àwọn olùdíje. Gbogbo nǹkan méjèèjì yìí ni àwọn tó mọ̀ nípa òṣèlú fi ń sọ pé ewu wà lóko ló ń gẹ́ fún Oríyọmí o. Ó sì ṣeé ṣe kó jẹ́ pé nígbẹ̀yìn ènìyàn ló sọ pé Ọlákúnlé Búsàárì ò ní ojúlówó olùdíje fún ẹgbẹ́ òṣèlú Accord fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.